Ah, ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé tí wọ́n bá ní kó o ṣàdúrà wípé àbí kó o ṣàmì tí wọ́n bá ń ṣàdúrà pé akóbá ni tako ni ọba òkè má jẹ́ kó o rí ọjọ́ yà sáré kó o ṣàmì kódà tó bá yẹ kó o ṣe sàárà lórí ọ̀rọ̀ yẹn ọ̀hún mo rọ̀ ọ́ pé kó o sáré ṣe é. ẹgbọ́n ṣe ẹ mọ ohun tó ń pè ní MMM láti bí ọdún bíi mélòó sẹ́yìn èyí tó gbayé kan tó jẹ́ pé ó fẹ́ dàbí pé òun làkọ́kọ́ tó gbé ìran gbogbo ọmọ Nàìjíríà gbálẹ̀ lójijì. Allegedly àwọn Fúlàní ní Tinubu ló ní MMM kóun ló bẹ̀rẹ̀ MMM táwọn kan pè ní mo gbé mo dáràn mo rógo táwọn kan pè é mo sọ wípé ó mówó wá mo gbà á mo ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan láyé pé lọ́jọ́ náà lọ́hùn ẹ máa farabalẹ̀ wo gbogbo ẹ̀ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ẹ gbọ́ sọ̀rọ̀ yìí rèé àbó mi ǹjẹ́ nítorí pé a fẹ́ ṣì di ààrẹ yìí náà àbí báwo àbí kì í ṣe torí ẹ̀. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí àwọn Fúlàní yìí tò lẹ̀ tá a bá sọ fún Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò rẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí pé ilé ti yá kí a máa lọ. Àkànbí ó lè wò ó pé ohun tá à ń sọ àṣẹ ni àmọ́ níbi tí ọ̀rọ̀ gbé bá a dé yìí ẹ wá worú àwọn àṣírí táwọn èèyàn yìí ń túlẹ̀ allegedly àmọ́ ó ṣe gàtè ò ṣe gàtè yóò fẹsẹ̀ méjèèjì ṣe gàtègàtè bó bá jẹ́rọ́ ni wọ́n bá pamọ́ mọ́ olódò rẹ ẹni mélòó ló máa dúró tí ó sọ pé irọ́ lẹ pa. Ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin rẹ tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ta ni ó máa bọ́ ta tí ó sọ pé irọ́ lẹ pa mọ́ Àkànbí. Àṣé inú jì ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí bó ṣe ń padà bọ̀. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ṣé Bọ́lá Ahmed ní MMM ìyẹn ni mo gbé mo dáràn mo gbé mo dáràn mo rógo èyí tó gbé gbogbo èèyàn gbálẹ̀ àṣírí ńlá ni ẹ ń ṣó ń bẹ̀ ẹ gbọ́ nǹkan tí àwọn Fúlàní sọ ohun rèé mo ń padà bọ̀. That it will sell. When Tinubu started with this ticket, he thought that it will sell in the north. But as time went on, the people were more analytical in their mind and they discovered that, look, let's go to the bigger picture and forget about state and local government. Are we prepared to have a president that will say something now in the next 3 minutes he can't remember? Somebody will have to fill up the space. Are we going to have a president that will show up in a meeting now and you won't see him after 3 weeks? We've seen the movie before. Are we going to have a president who has not been able to answer the question relating to drug-related cases that people have leveled allegation against him? Above all else, are we prepared at this time for a president that does not have in his heart the capacity to unite Nigeria? What singular thing has Tinubu done that suggests unity? This was somebody who said, I never believe in Nigeria. This was somebody who tried to divide the North and the South on the basis of religion. This is somebody from the South has wanted to divide the South along ethnic lines. Now, he does not have the capacity or the temperament of one who will unite Nigeria. We're even talking about unity. Now, let's talk about economy. This is somebody who he will try to replicate what he did in Lagos, in Abuja. Now, what did he do in Lagos? The Alpha Beta, his company, took over the state revenue collection. If he becomes president, FIRS will be taken over by Alpha Beta. Now, reflect other things. When they say his wife supplied diesel, translate it to the national. When they say his son managed billboard, translate it to the national. It becomes a dynasty rather than a democratic government where everybody will have a feel of Nigeria. So if you look at it from left, right, center, from character and fitness, from intellectualism, from mental stability, from agility, from the sense of unity, he does not stand a chance. When Tinubu started with this ticket, he thought that it will sell in the north. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àṣé inú jì báyìí ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí kíni ṣebí torí pé a fẹ́ dààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà kì í ṣe pé torí nǹkan méjì torí pé àfẹ́ ó débẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní
ẹṣin ọ̀tá ẹni kì í ga, ajá ọ̀tá èèyàn gan pàápàá kò lè pa odò ọ̀yà, ajá ọ̀tá èèyàn ò lè pa odò ọ̀yà, kò sọ́gbọ́n tó fẹ́ gbà tàbí ọ̀nà tó fẹ́ gbà láti rí i pa. ṣé ká sọ pé torí eléyìí mo dáràn, mo rógo, mo gbà á, mo gbé, mo yapa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orúkọ tá àwọn èèyàn bá pè é, léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àwọn tó ti ṣubú sọ́wọ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ò lè dìde mọ́ láéláyé sáàbàdà tí Jésù fi máa dé. Now lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, kẹ́ ẹ máa wá fi irú ẹ̀sùn bẹ́ẹ̀ kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ẹ ń gbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ máa ṣe kinní kan, ọ máa ṣe gbá kan. Tá a bá ní ká sọ ọ́ lóòótọ́, ìjọ yẹ kó rí bẹ́ẹ̀, àmọ́ torí pé ará alé ẹni ní ṣe ni adìrẹ láṣẹ ní, ẹ̀dá tó bá sì sọ lẹ́nu ó ti sọ àpò ìyà kan. Ìran Yorùbá ẹ máa bá mi tẹ̀ síbẹ̀, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni. Ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ pé kò sí nǹkan tèmi ń fẹ́, mi ò dìbò fún anybody. Bó bá tásìkò ìdìbò wọ́n tẹ̀ka fún Bọ́lá Ahmed Tinubu, àmọ́ ohun tí mò ń ṣe ni pé kó tó kúrò lórí àlééfà, ẹ pín orílẹ̀-èdè Yorùbá. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín, bọ́bá ikú ò tán bá pín ilẹ̀ Yorùbá, pín Nàìjíríà, èmi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀, torí àṣírí ìkọ̀kọ̀ làwọn ará bí yìí tú. Ìyẹn ni pé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ obìnrin tí ò ní gògóńgò, ẹ má bínú ẹ̀yin ìyá mi nínú ilé. Yóò sùn kò ní rántí mọ́, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Kẹ́ ẹ tó sọ pé òun lọ́kàn ní ọdún 2023, ní 2015 nígbà tó ń gbé Buhari wọlé, ẹ ronú irú eléyìí. Ṣé Buhari dápé tó Bọ́lá Ahmed Tinubu? Béèrè ní kẹ́ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Nígbà tó fi máa dé ààrẹ Nàìjíríà, Buhari kò lè dápé tó Bọ́lá Ahmed Tinubu. Ẹ sì ní kàtí àfi pílò, àfàga, àfi gbogbo ẹ̀, àfi rọ̀ ọ́ nídìí, ó mà débi tó ń lọ. Látàrí pé ìfọwọ́sowọ́pọ̀ ọmọ olódò rẹ wípé dandan yóò débẹ̀, ó sì débẹ̀, ó pàṣẹ, ó lo agbára ẹ̀ lórí gbogbo èèyàn, àtìran Yorùbá àtìran Ìgbò. Ìyẹn Bọ́lá Ahmed Tinubu pé Buhari ní ọlọ́bẹ̀, Buhari débẹ̀. Ǹjẹ́ nígbà tí òun débẹ̀, ǹjẹ́ ìbéèrè mi ni pé ṣé Tinubu kò wá stand out ju Àtíkù lọ, Buhari lọ? Ìran Yorùbá, òun tá a fún wa, abẹ́rẹ́ tá a fún wa pé kábọ̀ kọ́ là ń bọ̀, ìbọ̀kúbọ̀ lọ̀pọ̀lọpọ̀ wa ń bọ̀. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, ibi tá à ń lọ kọ́ nìyẹn. Ọ̀pọ̀ ibòmíì á tún yà síbòmíì. Àwọn àjọ onígbàgbọ́ àgbáyé, àwọn àjọ Kìrìsìtẹ́nì ṣé ẹ mọ̀ pé wèrè sún, ọjọ́ tí wèrè bá ti sún kò giri, ọjọ́ náà ni wèrè ó yarí pé ẹ wá, ẹ̀yin nìkan kọ́ lẹ láyé. Bẹ́ẹ̀ ni wèrè àjọ Kìrìsìtẹ́nì wọ́n ti sún kò giri báyìí, àwọn náà ti ń Fariga báyìí lọ́wọ́lọ́wọ́. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, òótọ́ sì ni, tó bá jẹ́rọ́ ni wọ́n bá pa láàrin èmi àti yín, ẹ̀já yiri ẹ̀wò, ẹ ti ẹ̀ kọ́kọ́ gbọ́, mo ń padà bọ̀. We have watched what is going on around our country with pain. At the age of 63, I believe I have become a mother in this nation and can speak to this nation. I have never spoken to our present president, but I will speak to you today, sir. The government is failing us. I look at what is going on in Jos, what is going on in Benue, what is going on in Kwara, what is going on all over the country, and I'm worried. I am pained. There is a dichotomy I see. Two standards I see. I see one standard for the north and another standard for the south.
Whenever a few Igbo boys have gotten angry and acted or reacted, they send Air Force, Navy, and military to go and stop them. They take armored tanks to the east. But we see Fulani boys stand and speak on the internet. They say anything, do anything, and nothing moves. Instructions are given for nobody to move. Well, Nigeria belongs to all of us. God put us here. No man put us here. Christians and Muslims. My mother told me before she passed that these things we are agitating for, they have been agitating for them since they were children, and nothing changed. This platform, God has given it to me for a purpose, to speak for the helpless. Sir, why are the same soldiers and Air Force not hovering over Jos? Why are they not hovering over Kwara? Why are they not hovering over Southern Kaduna? Land have been taken. People have been removed from their land and nothing happens. If it were Igbos, there will be artillery and fireworks. They will be killing them like anything. Now, I'm not saying what they do is right because I actually don't know all the details. But what these people are doing too is not right. I don't know what the agenda is. I don't know what the plan is, sir. But Jesus Christ is building his church. And no force on earth will stop us. You can kill us, you can take over our lands and all, but we will always be in this Nigeria. So the time has come, especially in this Easter period, to remind all Nigerians that Nigeria belongs to all of us. And let there be justice. What you do in the south, do in the north. What you do in the north, do in the south. But this Nigeria will stand. The church of Jesus Christ will stand, and the gate of hell will not prevail against it. I've watched what is going on around our country with pain. At the age of 63, I believe I have become a mother in this nation. Ẹ káàbọ̀ padà. Ẹ gbọ́ nǹkan tí wòlíì obìnrin yìí sọ. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tí àwọn ọ̀dọ́ Haúsá Fúlàní yìí tí wọ́n bá ń pàfọ́ọ̀mù nílùú wọn lọ́hùn-ún, sójà kan kì í bọ́ bẹ̀ kó sọ pé ṣáì ẹ dúró kẹ́yì wà láì tẹ́lẹ̀ yẹ I go shoot you. Níbo shoot who? Kì í ṣe nọ́ọ̀tì nìkan náà ti ń ṣe bẹ́ẹ̀. Bí wọ́n bá ń ṣe ní south wa ń bí yìí náà, kò sí sójà tí bọ́ta tí wàá bá wọn pé ẹ mà dákẹ́. Bẹ́ẹ̀ kò ní sọ́lọ́pàá. Ṣé wọn ò gbọ́n? Ta ló ní wọn ò gbọ́n? Wọ́n gbọ́n. Ṣé bí gbogbo DPO, IG and commissioner wọ́n ti mú Yíbò, Haúsá wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sílẹ̀ Yorùbá. Tí kì í bá ṣe pé ìgbà tí Bọ́lá Ahmed Tinubu débẹ̀, ló dàbí pé yàtọ̀ fẹ́ wà díẹ̀. Báwo lẹ ṣe fẹ́ lọ gbé Haúsá tí ọ̀gbọ́ wà ń pa ẹ́? Haúsá ti ẹ̀gbọ́n ẹ́. Fúlàní sọ pé kó lọ head ní Ọ̀yọ́ state, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Ògùn, Lagos. Ṣé ò ní gbàbọ̀dè? Kì í ṣọ̀rọ̀ àgbọ̀dè. Bọ́ bá ṣègbè náà ni wọ́n bá gbé lọ sí Kaduna. Tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá, tí mo bá jẹ́ ọmọ Yorùbá dáadáa, tí wọ́n bá ní ìjà àbí nǹkan kan àbáwọ̀ pẹ̀lú àwọn ọmọ Fúlàní, ọ̀dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ni máa tò sí. Wọ́n ń pa Kìrìsìtẹ́nì, wọ́n ń pa Kìrìsìtẹ́nì, wọ́n ń pa ẹni bọ́tì tí wọ́n bá máa pa Kìrìsìtẹ́nì nìkan kọ́ náà ń pa ní Plateau, àwọn nìkan kọ́ náà ń pa ní Jos, àwọn nìkan kọ́ náà ń pa ní Kano tàbí anywhere. Àpapọ̀ ní àwọn terrorist yìí attack. Àmọ́ kí ni màmá yìí ń sọ ni wípé tó bá jẹ́ pé ọmọ Yíbò àbọ̀mọ Yorùbá ló bá ṣe bẹ́ẹ̀, ẹ ti ru amọ́ táǹkì dé ẹ̀sìn ní wọ́n Nàìjíríà. Ẹ̀rọjú ayé ẹ̀ bẹ́ẹ̀ ráyé pé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tí màmá wa yìí ń gbìyànjú sọ nìyẹn. Wípé àwọn kan ju àwọn kan, ẹnìkan ju ẹnìkan, èèyàn kan ju èèyàn. Àyàfi tá a bá máa tanra wa lókun. Ṣọ́ wa yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ sọ ti sọ̀rọ̀. Ó
ó ní Tinubu ò gbàgbọ́ nínú one Nigeria, kò sì gbàgbọ́ nínú unity of Nigeria. Now nígbà tí ò gbàgbọ́ nínú ẹ̀, ṣé ká sọ pé torí eléyìí ló mú kí wọ́n máa ṣe inúnibíni, kí wọ́n sọ pé ò ní gbà, àwọn ò ní fẹ́ kó padà débẹ̀? Ohun tá àbájọ yiri wò ní. Àmọ́ àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò lè sinmi ogun. Bẹ́ẹ̀ bá dìde kẹ́ ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà, kò lè rọgbọ, kò lè jọra wọn. Bẹ́ẹ̀ bá pín, bẹ́ẹ̀ bá rò pọ́jọ́ ọgbọ́n orí lẹ máa fi ṣe, ọgbọ́n orí kò lè ṣe é, torí pé ọgbọ́n òdìgí bá a bá rókù lókun. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa bá mi pariwo orílẹ̀-èdè Yorùbá. Ẹ máa kọ́, ẹ jẹ́ tí kọ́mẹ̀ntì yín ó máa pọ̀, ẹ máa ṣíà ẹ̀. Èyí pé tó orílẹ̀-èdè Yorùbá náà làwa ń fẹ́. Àjọ àgbáyé ń wò wá. Nàìjíríà ti ṣubú lulẹ̀ yakata. Gẹ́gẹ́ bí fídíò bàbá Máṣokúnmọ́ tí mo play lánàá, ó sọ yí pé Nàìjíríà ti wó, kò sì sálátúnṣe. Òdodo ọ̀rọ̀ ni, kìí ṣọ̀rọ̀ ọ̀mùtí. Ẹ ṣé mo dúpẹ́, á tún pàdé. Ó dàbọ̀.